àwa la fi àwọn irin àkọ́kọ́ sí àkọ́kọ́ fi gbé dúró ní. Táìmù tá àkọ́kọ́ notice pé bíbá yìí ó mì. Tá àkọ́kọ́ system tá àkọ́kọ́ lò ní láti fi break ìpínlẹ̀ náà. Pẹ̀lú gbogbo tá a ṣe ń gbà iná náà kò stop ẹ̀ láti má fi kún mi mọ́. So àti gbogbo àwọn ibi tá a ti ń bọ̀ yẹn náà pátápátá ló ń mì, gbogbo àwọn yàrá kàwé yẹn. Gbogbo láti ilẹ̀ ló ti mì tí gbogbo bí tó kò síbi kan tá a lè ṣe, kò síbi kan tó safe fún bẹ́ẹ̀ mọ́. Wọ́n tó wà fún ẹ̀ka káwọn ọmọ kúrò bẹ́ẹ̀ nìyẹn. Ìyá wa káwọn ọmọ sí senior school lákáwọn ọmọ síbẹ̀ yẹn fún pọ̀ fáwọn ọmọ yẹn ju sáyé àgbáyà gbogbo sẹ́tà nígbà láti gbé ìjọba tí rẹ̀ sí láti dá wà nínú rẹ̀. Àwọn ìgbésẹ̀ wo ni ká sọ pé àwọn ìgbìmọ̀ tí wọ́n ṣàmójútó school gbà yẹn àti àwọn òbí àti àwọn tó jẹ́ ọ̀gá iléèwé, àwọn ìgbésẹ̀ wo náà ti gbé sà? A ti kọ gbogbo táwọn yẹn ká ṣe gẹ́gẹ́ bí òbí, gẹ́gẹ́ bí alákòóso PT làwa ti ṣe. A kọ lẹ́tà sí gbogbo tẹ́ ká kọ lẹ́tà sí. Wọ́n sì reply àwọn kan. Àkọ́dà àwọn engineer wá láti wá wo bíbà yìí tí wọ́n ń wo bíbà tí wọ́n ya fọ́tò táwọn náà rí pé kò rọrùn láti kò safe fún wa láti kọ́ àwọn síbẹ̀ náà fi ní ká kọ́ àwọn kúrò ńbẹ̀. Ìgbésẹ̀ bá sì mọ gbogbo ìgbésẹ̀ tó yẹ ká gbé gẹ́gẹ́ bí òbí láti gbé. So adẹ̀ tó ń gbà tí principal tó wà bẹ tẹ́lẹ̀ wà bẹ wọ́n gbìyànjú gbàtà tó wà bẹ nẹ́sìn náà tó padà dé náà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ kán ṣe náà ti ṣe pẹ̀lú àwa àfọwọ́sọpọ̀ láwa PT executive. Kí wá ní ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ ìjọba, kí ni response wọn? Response ni pé wọ́n máa ṣe náà ni àwọn ń bọ̀ láti ọdún wo nìyẹn? Anyway, láti fẹ́ sọ pé láti 2018 láti 2018 láti wà nínú problem so à ń bọ̀ náà ní àti mọ̀ táwọn àjọ. Àwọn rìn. So ìgbà tí ẹ kọ́kọ́ notice pé ó mì. Ó mì ìgbà yẹn láti àwọn arìn yìí láti fi gbé àwọn fíìmù ìdókòwò láti bọ́yá tá a ṣe yẹn orílẹ̀ safe wa. Lẹ́yìn àtìgbà náà lẹ́yìn bàtà tó ṣe tán náà lárí pé tó wá ń lò lájú bó ṣe ń mì tẹ́lẹ̀ lọ. Ṣéèkì yẹn ló yọ àwọn wíńdò yìí náà tó bá ti ṣéèkì gbogbo kí ní ẹ̀ máa ṣéèkì tètè pé gbèsè pé nǹkan kọ́kọ́ máa sọ fún yàn kò mí tó fún àpò mí. Ẹgbẹ́ gbogbo wíńdò àti ṣe rí tẹ́lẹ̀ ó yọ ó fúnra ẹ̀ ló kó bẹ̀rù sí wáyé. Gbogbo wíńdò yìí pátápátá tó ní rẹ̀. Ẹ bá wọlé tí ó fi ẹgbẹ́ ìgbẹ́ máa tó náà ti lánàá tó náà ti fẹ́ yẹ bọ́ọ̀lù ẹ̀rọ ṣe wáyé.
láṣẹ náà ìgbéwà lókè sí ìbàjẹ́ kalẹ̀. àwọn PTA náà ṣe gbogbo àwọn rẹ̀ gbogbo àwọn inú classrooms tá a ti ń wò bọ̀ náà gbogbo window tó wà ń bẹ̀ àwọn PTA. àsìkò GB àsìkò schools governing board àwọn aláṣẹ lásìkò tí ó sì ń function. but now kò sí nǹkan kan tàbí kò sí nǹkan kan máa ń sè ẹlẹgbẹ́ pé kò tíì sí SGB padà mọ́ ni. àtìgbà tíjọba ti wọ́gi lé pé kó má sí ìgbìmọ̀ PTA. ìgbà tó rìn náà mi àti bíbá náà ara workshop náà ní bíbá tá a gé fún àwọn ọmọ wọn kò sí láti wá sí ní ààyè tí wọn mọ àwọn sílẹ̀ mi yá wọn bíbá yìí kì í ṣe kì í ṣàyè wọn ìjọba jẹ wọn tó bá wọn wà kà sí sí. owó bíbá ẹ̀kọ́ àwọn tó wà ń bẹ̀rẹ̀ wọ́n ti kọ̀ọ̀kan wọn tó wà kíláàsì kan náà wọ́n bá ti dà sọ̀rọ̀ ọ̀sán báyìí owó máa mọ́ mi láti wọ́n kẹ́ náà ó jọba tọrọ náà lè ṣe gbogbo kílẹ̀ náà ló ti gbé ó ti pẹ́ ọjọ́ wọn ti kọ́ fún lórí gbogbo ìgbà ló máa ń tẹ̀sí ìjọba tó jọba ti. ìjọba tó máa wà nǹkan ṣe sí. láti rí látàrọ ṣe ni pé ìjọba ń gbìyànjú lórí àwọn kan tí ó wà nílẹ̀ àwọn lórí pé agbára ẹrù pọ̀ lọ́rùn ìjọba ṣùgbọ́n a rọ̀ wọ́n kán bá ní kó ilé náà mọ́ ẹrù tí wọ́n ń rù torí pé ó ní í ṣe pẹ̀lú ọjọ́ iwájú àwọn ọmọ wa. ẹ rí i pé ibi tá a sọ pé àkọ́ àwọn kó ń bẹ̀ yẹn sìn àwọn olùkọ́ tó wà ń bẹ̀ yẹn gan tó wà àti ọ́fíìsì principal ni àtàwọn vice principals tó wà ń bẹ̀ yẹn àwọn náà rí inú ewu ni wọ́n wà torí pé kò sí bómi tá a kó wọn sí wọ́n sì wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ káà náà ti kúrò ń bẹ̀ nítorí pé tí wọ́n ti sọ fún láti mínísọ̀ ni pé kákó gbóyin tó wà ń bẹ̀ ń kúrò bọ̀ síbẹ̀ kò sí abẹ́ kó wọn sí àwọn ọmọ lakó sínú workshop ní kúrò lábẹ́ káwọn ọ̀gá sí so àrò ìjọba kan máa wá nǹkan sí lórí ìpínlẹ̀ kó má kó ọwọ́ tó ti ń pẹ́ jù láti 2018 láti wà lórí pé iléèwé yìí mí adẹ̀túgbà oríṣi ìgbésẹ̀ àtàwọn àlejò gẹ́gẹ́ bí ẹni tí níwọ̀n bíi tí ó yí àwa mọ́ àwa àrò ìjọba gẹ́gẹ́ bí aláṣẹ kí wọ́n bá wa wò kàṣẹ kí wọ́n jẹ́ pé aburú ò ní ṣẹlẹ̀ sí wa wọ́n má jẹ́ pé nígbàtà aburú bá ṣẹlẹ̀ àbí nǹkan wá ṣẹlẹ̀ àwọn táàmù tó lè wò ó ọlọ́mọdé ká burú wọ́n jẹ́ kí wọ́n má sàpá àwọn iléèwé wà ń bẹ̀ àwọn iléèwé dẹ̀ ni àwọn pé kò síbi tí wọ́n lè ṣeré sí lóòótọ́ akọ́n kó ń bẹ̀ sẹ́yìn ní ká má padà ṣeré pa ń bẹ̀ so ọlọ́run jẹ́ ká burú ṣẹlẹ̀ sí wa nípìnlẹ̀ Ọ̀yọ́ mọ́ kíjọba bá gbé kankan sí àbí ẹ̀kọ́ dégbà tó bá ojú bá tó sí àwọn ọmọ wa káwọn tó bá ní kankan bá lè ṣe sí à ń rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n jọ kí wọ́n dìde sí ìrànlọ́wọ́ wa ọlọ́run ràn wá lọ́wọ́.